Hi everyone, welcome to my channel. Wọ́n tún máa sọ pé èṣù ló ní owó. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀? Èṣù ló lówó ẹ wá wọlé ayé rẹ̀. Èṣù ló ń darí ẹ̀ lọ́nà owó torí ajé náà ni. Níbi tájé bá ti gúnlẹ̀ sí báyìí èṣù ti tó síbẹ̀. Owó tó yẹ ká ẹ pín lójú ẹsẹ̀ ẹ máa nípa ẹgbẹ́ pa níjọ́ kejì níwájọ́ kejì èrò mi ọjọ́ kan gbálùkù yín ẹ bẹ̀ sí mọ́ para yín. Ìjọ jẹ́ pé èṣù òun ló lajé ni ẹ. Ẹlòmí àgbé ilé owó iléeṣẹ́ ayé òdò sí agbé lọ aríṣẹ́ èṣù ni. Ṣé èṣù ló ní kó lọ yíwèé? Ẹlòmí àlọ́ bá ìyàwó ìyàwó akamọ́lé tó bá jẹ́ pé ìyàwó mẹ́wàá lágbẹ̀rẹ̀ ká kí ló tó fẹ́ mẹ́wàá òun níyàwó mẹ́rin olùkọ́ níyàwó kan mọ́lé wà ní ṣe èṣù ni. Ìwọ tó délé ọtí tẹ́pá gbára rẹ̀ kájú jọ ọtí méjì lọ onílọ́fẹ̀ẹ́ lófò olómú pálí kan oníṣẹ́ èṣù ni. So ajé àti èṣù wọn jọ dúró papọ̀ rẹ̀ níbi tí ajé bá ti dúró sí báyìí èṣù ti dúró sí gbẹ́ngbẹ́ ó fẹ́ òbí ti fẹ́ ṣe ló fi jẹ́ pé tẹ bá ti rí ajé ẹ bá ti lówó ẹ mọ ọyọ tèṣù fèṣù. Ẹ ṣé bàbá, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún wa àwọn ẹlẹ́sìn ìkejì àbí kẹta tí wọ́n wà nílẹ̀ Yorùbá ní àbí ní Nàìjíríà, àwọn sọ ìtàn bí ó ṣe jẹ́ pé èṣù báyìí ni òṣìṣẹ́ ṣẹlẹ̀. Ǹjẹ́ ìtàn tí wọ́n sọ yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní ilẹ̀ wa níbí báyìí? Mo sọ lẹ́ẹ̀kan pé àìmọ̀kànmọ̀kàn ní ń dà wọ́n láàmú iṣẹ́ ṣe làgbà. Ẹ̀sìn tí ẹ bá tí gbogbo yín gbójú bá tẹ́fọ́ orin sọlẹ̀ sí tí ó wáyá tí àwọn ẹ̀sìn kan dé tẹ̀wọ́n láyé bẹ́ẹ̀ pé ọmọ òsì tó fọwọ́ sí dùkò sílé bá bẹ́ẹ̀ bí ẹ̀sìn ṣe rí nìyẹn. Àwọn tó ń jẹ tó ṣẹ̀ dé ìṣẹ̀ṣe òun làgbà ó ní gbogbo wá bá tẹ́ bá wọ́n gba àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìdẹ́sìkìjẹ tẹ́ bá wo kúlẹ̀kúlẹ̀ orúkọ wọn ìdílé wọn wọ́n máa bá ìṣẹ̀ṣe lọ. Ṣùgbọ́n gbogbo àtẹ́gbẹ́ sí wá yà lórí wọ́n fún gbọ́kú alómi ọbẹ̀ wọ́n tagbọ́n wọ́n wá pé èṣù ní èyẹ̀ burúkú ní tútù tí wọ́n èṣù ilẹ̀ Yorùbá kìí ṣe òṣà burúkú òrìṣà gidi. Ẹ rí pé lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá bí àwọn èèyàn tá à ń bọ èṣù àìsábà rí wàhálà wọ́n lọ́dọ̀ àwọn Ọlọ́run wọ́n láwọn sẹ́kù sálù àti tání tẹ bá rí gbogbo wọn nítorí wọ́n ti já sí wàhálà náà sí ni. Ṣùgbọ́n àwọn nílẹ̀ Yorùbá bí èṣù tí wá kìí ṣe Sátánì òrìṣà ní èṣù bí àwọn òrìṣà ikú ṣe wà bẹ́ẹ̀ ni èṣù ṣe wà. Ẹ ṣeun bàbá wa. Ẹ jọ̀ọ́ a tún máa ń gbọ́ pé èṣù ó jẹ́ alágàbàgebè bíi pé ó lè ṣe dáadáa lẹ́yìn kó tún ṣe burúkú lọ́la. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí? Ẹ jọ̀ọ́ ṣàlàyé fún wa. Ká ní ọlọ́pàá sí tí a ní ọlọ́pàá mi ọ̀tẹlẹ̀múyẹ́ kò ní wọṣọ ọlọ́pàá ìmí àwọṣọ láti lọ mú ọ̀dà tó fẹ́ mú tí èṣù bá fẹ́ dábìrà tó fẹ́ mọ̀ pé ọ̀nà wọn fi lè gbà láti mọ̀ náà méjèèjì ó lè ṣe bí arọ ó lè wọ̀sọ̀ ọdún sẹ́gbẹ́ kan kó pa sẹ́gbẹ́ kan tí a fi mọ èrò ọkàn yìí méjèèjì ló jẹ́ pé èṣù alára àgbà ìdá ni kò sí àrà tí ìdá. Ẹ ṣeun gan bàbá wa. Ẹ jọ̀ọ́ kí wá ní àwọn kan tó máa fi ń bọ èṣù? Kò sí ní tí a fi ń bọ èṣù orúkọ ẹran tó bá gbó dáadáa fi ń bọ èṣù, adìyẹ tó ní ọ̀gàn lẹ́sẹ̀ a fi ń bọ èṣù, ipò iyọ̀ ọtí gbogbo tẹnu jẹ pátá òun la fi ń bọ èṣù tó sì máa fi gbàdúrà wa. Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ wọ́n máa ń ṣẹ́ òrìṣà èṣù? Dáadáa ẹni tó bá fẹ́ ya èṣù ilé ẹtí ẹ̀ tó bá rìn ìrìn ẹ̀tọ́ ó ṣe kó rìn wọ́n á ṣẹ́ fún láti ọ̀dọ̀ tí wọn òun náà lọ gbé sọ́dọ̀ tẹ̀ láti máa bọ̀. Ẹ ṣeun bàbá. Ǹjẹ́ èṣù wá ní àwọn èèwọ̀? Èṣù ní èèwọ̀ ó ní èèwọ̀ tó dẹ̀ náà kìí ṣe pé kìí ṣe èèwọ̀ dẹ̀ndẹ̀ tó bẹ̀ ṣùgbọ́n èèwọ̀ tó dá pé ní kìí dẹ̀ndẹ̀ náà èèwọ̀ tó lágbára ni àdín lórúkọ tí a ń pè ìyá èṣù. Ìwọ tó bá ti lè fi àdín bọ èṣù ó dẹ̀ pé o fẹ́ ránṣẹ́ kan tó fẹ́ kó jẹ fún ọ ni láti ní kà fún bí èèwọ̀. So lẹ́yìn ìyún kò sí nǹkan tó tún jẹ́ bí èèwọ̀ fún èṣù. Ẹ ṣeun. So báwo ni èèyàn ṣe máa ń ẹ ti sọ oríkì èṣù, báwo ni èèyàn ṣe lè ṣe pé ní àwọn ọlọ́ṣun wọ́n ní bọ́n ṣe máa ń kí Ọ̀ṣun láti béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. So yàtọ̀ sí oríkì, ǹjẹ́ ó ní ọ̀nà tí ẹni tó bá ní èṣù sílé ṣe lè máa bẹ èṣù ẹ̀ kó ṣe oore fún? Tí n bá dé mi bá jíbà láàárọ̀ bá lé èṣù láàárọ̀ bá júbà lọ́wọ́ Elédùmarè tán tí mo júbà lọ́wọ́ bàbá mi Adéyẹyè máa júbà lọ́wọ́ èṣù pé èṣù mo júbà ẹ lónìí o jẹ́ kí n rí jẹ o jẹ́ kí n rí na o jẹ́ kí n rí lò mo ń jáde lọ o
èṣù wa tàrẹ jí sọ́dọ̀ mi o mo sì máa ń bẹ̀lẹ̀ ó dẹ̀ máa ń dá mi ló. ẹ ṣé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó ń wò yín lẹ́ẹ̀kan sí kẹ́ wá fún àwọn èèyàn tó ń wò yín nímọ̀ràn nípa ìṣẹ̀ṣe. èmi ni èṣù láàlú ó lé oríta ọ̀bàgàbúgú ẹlẹ́sẹ̀ kàbúgú ó rẹ̀ ìbàdàn ó dé lóòjọ́ èmi náà ń pè báwọn èṣù ọ̀ní ni èṣù láàlú kì í ṣe òòṣà burúkú o òòṣà tó yẹ ká máa pọ́nlé ni ká máa yọ ẹ̀tọ́ tiẹ̀ fún ṣe wá rí ìmọ̀ràn tẹ́mi ó ṣe fún yín ẹ̀yin ó ń ṣẹ̀ṣe iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín ẹ mọ́ sọ àsìkò yẹ ẹ rí i pé gbogbo àwọn ẹlẹ́sìn yòókù wọ́n á wo ẹni tó wọ́n ti yànjẹ láàrin ìlú wọ́n ra mọ́tò sídìí rẹ̀ wọ́n kọ́lé fún irú ẹni tí wọ́n kọ́lé fún táwọn mọ́tò fún wọ́n jèrè ọkàn tiẹ̀ wọ́n jèrè ọkàn ẹbí ẹ̀ wọ́n jèrè ọkàn ọmọ ẹ̀ wọ́n á máa pọ̀ sí ẹ̀yin ó ṣẹ̀ṣe tẹ́ẹ̀ náà ti ní fọ̀tẹ́tílé kan náà ẹ mọ̀ ṣe dáadáa sí àwọn tó jó ń ṣẹ̀ṣe ara yín ẹ bọ́ sáàrin ìlú mẹ́ta mẹ́rin márùn-ún lórí ìbí lo mọ́tò mẹ́wàá nínú ọgbà rẹ̀ ẹlòmíì kan so orí kan so ẹlòmíì ò nílé lórí ẹ pawọ́pọ̀ ẹ mọ̀ ṣe dáadáa ẹ máa jẹ́ ká máa wára kúra gbogbo ọgbọ́n táwọn yìí ń dá nísì ẹ máa gbọ́ bó obì kan wọ́n ní ara kọ́lé fẹ́ nìkan wọ́n ra mọ́tò fún ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé àyẹ̀sí bẹ́ẹ̀ ṣé yóò filẹ̀ ìṣẹ̀ṣe làgbà o ẹ bẹ́ẹ̀ kí ìṣẹ̀ṣe ó parun tèmi nù. ẹ ṣeun bàbá a máa rí yín bá ọ ẹ ṣeun sà.